èèyàn ti fárígá o fún bàbá Tinubu lórí ọ̀rọ̀ 2027 election. In fact àwọn kan sọ wípé àfi kó yá kú ni o. Kí nìdí tí wọ́n fi ń ro kúro Tinubu báyìí? Ẹ wò ẹnu tèmi kan lẹ ti máa lọ gbọ́, ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. ṣe rí gbogbo wa ní nǹkan tí à ń sọ yìí ló wù pé a fẹ́ rí ẹni mọ́, ṣùgbọ́n ní tèmi o èmi fẹ́ kó kú kó tó di ọjọ́ òbò ni. kẹ̀mẹ́dì o. ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o, tí ó bá kú kó tó di ọjọ́ òbò yóò wọlé o. màá ṣàlàyé so many things. ẹni ó ti ṣe ti gbogbo wọn mọ́ṣẹ́ o. ó ti mọ àṣìṣe tó ṣe nínú election tó kọjá tẹ́lẹ̀. ó dẹ̀ ti mọ̀ pé àwọn èèyàn ready fóun. ẹni yóò mọ̀ bó ṣe ń govern but tó mọ̀ nípa politics. nípa politics tó mọ̀ yìí ibẹ̀ ló mú Wike, ó mú Sòdí, ó mú Fubara, ó mú Sòdí. àwọn méjèèjì fẹ́ fowó mọ́ pé àwọn ní agbára ní Rivers State. ẹ dẹ̀ mọ̀ pé Rivers State yẹn ní ó jẹ́ kó wọlé election tó wọ̀ yẹn, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò bá má wọlé o. now ara àwọn tó ti ṣe mọ́ṣẹ́ nìyẹn. Mákindé kò sẹ́ tó mọ̀ pé Mákindé gba 30 billion naira nísìnyí. Mákindé gbọ́dọ̀ ṣiṣẹ́ kó wọlé. Akwa Ibom gbogbo àwọn tó ti camp gbogbo wọn máa ṣiṣẹ́ fún láti jẹ́ kó wọlé bó jẹ́ kí wọ́n yíbò lọ́dọ̀ wọn. torí ẹ̀ ni mo sọ pé kó tó dọjọ́ bò kọ́lọ́n bá fi àrùn ẹ̀tẹ̀ kàn án kó kú dànù. àṣẹ ìdodo ọ̀rọ̀ ni ìdodo ọ̀rọ̀. because tí ẹ bá ń gbọ́ news lójoojúmọ́, ní àárọ̀ yìí ni wọ́n sọ news nínú Arise, wọ́n pe EFCC wá, bọ̀bọ̀ public officer kìíní kan ló bẹ̀rẹ̀ sí yẹnu fatafata bí ajá tó gbé mọ́ngòrò. mo ṣáà ń wò pé Rufai ìjọba mi béèrè lọ́wọ́ ẹ̀. nígbà tó máa béèrè ó lóun ò gbọ́ nǹkan tí Rufai sọ. ó ní nẹ́tíwọ̀kì ò dáa mọ́. kẹ́lẹ́ máa fi tí nàìjíríà ó gbọ́ tí mo gba ohun yòókù, ó wá dórí ìgbà tí ẹ béèrè pé kí ni Yàyà Bello pé ẹ ṣe sí Yàyà Bello, ó kàn lóun ò gbọ́ nǹkan tó sọ mọ́ ni. ó ní nẹ́tíwọ̀kì ò dáa. nǹkan tí mo fẹ́ mú bẹ̀ ni tí glitch bá ṣẹlẹ̀ kò sí nǹkan tá a máa ṣe sí àkàn pariwo ni. because wọ́n ti ń fi àpẹẹrẹ hàn. kò sí ẹni nínú wọn, kò sí ẹ kó wọn jáde kí ẹ bá béèrè lọ́wọ́ wọn. orí burúkú ọ̀rọ̀ ni wọ́n sọ. ìgbà míì kí wọ́n ṣe pé, ìgbà míì kí wọ́n ṣe everything, ìgbà míì kí wọ́n ṣe gbogbo ẹ̀. ṣùgbọ́n the only hope tí Ọlọ́run bá fẹ́ràn pé òótọ́ òun fẹ́ràn Nàìjíríà, ọjọ́ tó bá ti travel bó ṣe ń bọ̀ yìí kí plane ẹ̀ l'accident kó dẹ̀ kó lárí mọ́, bóyá kó wà ní vegetable something ní o kó kú dànù. ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀. Kẹ̀bẹ́sìkì eléèpọ̀. ṣe rí ẹ jẹ́ kí n ṣàlàyé kí nìkan fún yín. kì í ṣe pé nǹkan tó pọ̀, ṣùgbọ́n for betterment of Nigeria. ṣe rí ẹni yìí ò kíà nípa wa o, kò rányàn. ìgbà mi mo máa ń rò pé tó bá jẹ́ pé òótọ́ ni máa yìí ní the second time, ṣé yẹ kó máa behave bó ṣe ń behave ṣá. àwọn èèyàn kú lójoojúmọ́. ní on the first wọ́n pa èèyàn 9. bàbá yóò kò tiẹ̀ ṣẹ́jú pẹ́, kò tiẹ̀ pé thank you, I'm sorry for what happened over there o, tí n bá pa sí Nàìjíríà o máa yọjú sí yín o, kò sọ̀rọ̀. ọ̀dájú burúkú ni ẹ̀yẹn tó bá ń ṣe iṣẹ́ oògùn olóró. ọ̀dájú ni wọ́n, kò sí nǹkan tí wọ́n lè ṣe. kò kì í ṣe mọ̀ pé nígbà tí Anthony Joshua lásìdẹ́ǹtì ó ráyè tẹ́sítì rẹ̀, àwọn tó kú yẹn ò jẹ́ èèyàn ni wọ́n ṣe èèyàn. because ibi tí mo sọ nìyẹn. tẹ́ ẹ̀ bá ti wúlò fún kò wúlò fún yín, tí ò bá rí yín kò wúlò fún yín. Jésù tún gan Ọ̀pánásà
mi tí ì réyàn tó defend máa yẹn rí tó defend Tinubu tó ẹni yẹn ti today. ọ̀nà pásá nìyẹn ọ̀nà máa yẹn pásá. wá ní heart problem. ọ̀nà pásá. ọ̀nà pásá. máa yẹn ní heart problem. Tinubu ò lè gbé travel kó tọ́jú bọ̀bọ̀ ìkú ni. Bọ̀bọ̀ ìdẹ́ ń defend Tinubu ni they call us Agbadorian, they do this, Tinubu is our best, Tinubu will do this. Tinubu ò lè tọ́jú ẹ̀. Àwọn tó ní olórí burúkú ni Tinubu ó lọ sí ní ìwé tó kà orúkọ obìnrin ló ń jẹ́ àwọn kéde kan àwọn ló wá fi sí mínísítà tó borúkọ ẹ̀ jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ̀rù dáadáa o kẹ́lẹ́ bá mọ̀ pé kì í ṣe èèyàn àlàáfíà rárá Sètáánì ni ó burú ju Sètáánì lọ torí pé lórí ẹ̀ mo ṣe máa mi kí èèyàn tó bá jẹ́ntù torí mo yí tèèyàn tó bá jẹ́ntù mi ì bá wọn ṣọ̀rẹ́ ẹ̀ lè mọnú wọn bàbá yẹn lè mọnú ẹ̀. Thank you, Mama wíkẹ́ Alisa. kan tẹ̀sẹ̀ mọ́ ní ìsìn ni pé wíkẹ́ tẹ̀sẹ̀ mọ́ ní ìsìn pé èèyàn burúkú ni Tinubu torí ẹ̀ ló ṣe pé òun ò kọ̀ kí wọ́n gba FCT lọ́wọ́ ṣùgbọ́n òun fẹ́ fi Rivers State sílẹ̀ every weekend ni màá máa lọ sí Rivers State torí ó ti mọ̀ pé Tinubu ti padà lẹ́yìn o wọ́n ní Tinubu ò gbé fóònù ẹ̀ mọ́ Wike ló dẹ̀ ń bẹ̀ wípé òun mẹ́rin kò join APC Wike ló pè ní Mr. Infrastructure ṣùgbọ́n gbà tó débì kan kò gbé fóònù ẹ̀ mọ́ mélòó ẹ̀ àwa tá a dó nóòrùn tẹ́ lọ ń dìbò tẹ́ ń dojú ẹlẹ́sìn tí wọ́n rán Kampala sí yín lọ́rùn pariwo ẹ ní bàbá kan bá mọ iyì ọmọ eléyìí ò mọ iyì o ikú ó fẹ́ kẹ́ kú dànù ni ìyàwó ẹ̀ ṣé bí wọ́n ní pásítọ̀ ni èèyàn ń kọrin ṣọ́ọ̀ṣì ó ní tó bá dákẹ́ I will off your mic ẹ ti mọ̀ pé wọ́n ti gbé ṣú mi they don't love ṣẹ́rí tábàdí pé Sátánì náà Àtíkù gbé ní mi o, yes àkànṣe Sátánì. bẹ́ẹ̀ ni alternative òun náà ni mo sọ tábàdí pé Àtíkù ní alternative là ń wá tábàdí Òbí ní alternative là ń wá ṣùgbọ́n the only Nàìjíríà kan tó ṣẹlẹ̀ sí Abacha kò ṣẹlẹ̀ sí ṣé ẹni tó bá ṣẹlẹ̀ sí ibi tó ṣe ìjọba ìdè tó ṣe dé lásán lẹ́nu kó mọ́ ẹ kiri ni yìí ṣe lásán ẹni ó ti gbé nǹkan mì ó ti ṣe débi pé ẹ sì òun kú ni ó lè ti tó wá mẹ́ni pé kó sùn kó má jí ọ kó ní ásídẹ́ǹtì kó kú so that gbogbo pípa ẹlẹ́ṣẹ̀ yẹn tí wọ́n máa dàrú mọ́ wọn lójú ẹ wo àwọn tó ṣiṣẹ́ fún ẹni kí wọ́n sọ̀rọ̀ àgbogbo àwọn Gbàjàbíàmílà Sunday kìíní kan kí lorúkọ ẹ̀ everybody wọ̀ bí ọ because bàbá ìmọ̀ nǹkan tí wọ́n ń pè ní politics ẹ̀ jẹ́ ká sòtọ́ la tí ò bá mọ politics ni kò ní kó àwa tá a jẹ́ Yorùbá ara wa kó máa fi wá ṣe porn débi pé àwọn kan máa takò wá tó jẹ́ Yorùbá náà táwọn yẹn dẹ̀ tí wọ́n dẹ̀ róúnjẹ jẹ tó dẹ̀ sọ pé tẹ́ bá ti ṣe báyìí máa fún yín ní iye báyìí ní oṣù táwọn yẹn dẹ̀ ń wá bí Nàìjíríà òun ló lè ṣe òun ní Tinubu ló lè ṣe lẹ́yìn Tinubu wọ́n dẹ̀ mọ̀ bí kò lè ṣe kò dẹ̀ níjọ́ tó bá ti wọlé kò tún ní béèrè wọn mọ́ kò tún ní yẹ wọn ó mọ àwọn irú àwọn èèyàn yẹn ní Lewis máa sọ̀rọ̀ gidi lónìí ó máa sọ̀rọ̀ gidi lọ́la torí ẹ̀ ni mo ṣe máa sọ pé ṣé kìí ṣe bó boy is sick that's why because tó bá sick wà á sọ̀rọ̀ bí ọmọlúàbí lónìí báyìí tí gbogbo yàrá rí pé yes tí wàá fún wa ní proof tẹ́yìn wà á túbọ̀ tó bá tún dọ̀la wà á tún yí pé ẹni bẹ́ẹ̀ ló ẹni pé ibi Nàìjíríà ló wà that means sickness ni ó ti sọ wọ́n di wèrè kò jẹ́ kí kankan yé wọn mọ́ wọ́n á lọ síwájú lọ sẹ́yìn wọ́n á ṣe everything wọ́n á support ẹ̀ lónìí wọ́n á takò lọ́la wọ́n á ṣe everything á máa dorí àwa tá a jọ ń gbọ́rọ̀ pé ṣé àbíbọ̀bọ̀ tí mo gbọ́rọ̀ ẹ̀kọ́ ni ṣé àbíbọ̀bọ̀ ìyá wèrè ni kí ni á máa bu nǹkan tí wọ́n fẹ́ nìyẹn ẹlòmíà wá bí bàmá kan wá bí ni tó bá wá bí ó ní ẹ kí Nàìjíríà wà operative iṣẹ́ mélòó bá dá sílẹ̀ láti 1999 ó dẹ̀ mọ̀ lórí ìlú òyìnbó ló wà ṣùgbọ́n nítorí pé owó tó ń gbà pònú tó jẹ́ ìsọkúsọ ni wọ́n máa sọ
ibẹ̀ yẹn dẹ̀ rèé àwọn tó fẹ́ dìbò máa wò pé kíní nígbà tó bá kó àwọn yẹn jọ àwọn ìyá tí ò mọ kankan tó bá fún ní 20,000 ìyá àwọn ìyá jẹ́ pé ọmọ wọn àwọn kan ló tún tọ́jú ọmọ wọn ẹjọ́ sí wọn ò ní dìbò fún un ìgbà tó bá dì tán ni wọ́n á mọ̀ pé ìgbàkó ikú nìkan ni o ẹ jẹ́ ká sòtọ́ ọ̀rọ̀ fúnra wa o ikú nìkan ikú ká máa gbàdúrà ikú kọ́ ló bá wa mú kúrò bí ó ṣe má bàa ṣá kúrò that's the only hope ẹ ṣe. Kẹ̀bẹ́sìkì wà á bí bàbá mo wà ń bí. aláṣẹ lórí Venezuela tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta kílẹ̀ rò pé ẹ̀sùn tíjọba fi gbé. ẹ wò mí ṣe rí problem tá a máa ní nìyẹn nítorí pé àwọn aráàlú gan fẹ́ kí wọ́n gbé bọ̀bọ̀ yẹn ṣùgbọ́n nílùú yìí ní Nàìjíríà tá a wà yìí àwọn tó jẹ́ alágbára ò fẹ́ kó gbé nítorí pé wọ́n ń rí olè jà. the same thing náà ló ṣẹlẹ̀ ní Venezuela. irọ́ ẹni sùúrù ẹjẹ́ ìṣàlàyé kéde kan fún yín. ẹ wo láti jọ́ tí wọ́n ti sọ tax reform mi ò rí olówó kan tó dìde tó kó ègé sí ẹ̀rí. olówó ò lè jáde. nítorí pé wọ́n mọ̀ pé mẹ́kúnnù ló máa jìyà. ẹ máa gbọ́. that's what I'm talking about. Kẹ̀bẹ́sìkì ṣe rí olówó ò lè dìde ọ̀nà tó lówó ò dẹ̀ lè dìde ni pé ọ̀pọ̀ lówó ló wà ní Nàìjíríà tó já lábòsí làwọn náà ṣé ẹ dẹ̀ mọ̀ pé ní Nàìjíríà tẹ́ bá lọ wo Nàìjíríà náà last year tẹ́ bá lọ gbọ́ etí gọ́ọ̀mẹ̀ntì fún àwọn lówó àṣewéfà lórí importation tó bá fi kó kẹrù wọlé kò sí olówó tó wà ní Nàìjíríà tí ò wá ní deportation yẹn wà ní. ṣé ẹ rí president Venezuela tó gbé ẹ̀sùn tán kà mọ́ lẹ́sẹ̀ ni pé number one ó ní case of drug lamẹ́ríkà yẹn one and money laundering. Number two máàní tún mú election 2024 tó ṣe nílùú ẹ̀ wọ́n ní ó ríǹgì ẹ̀ ó tún wọ lọ́ndì pẹ̀lú opposition ó pẹ̀lú gbogbo nǹkan tó fi kà mọ́ ẹsẹ̀ máàní. sórí ẹni wọ́n pamọ́ petrol yẹn ni wọ́n fẹ́ gbà àwọn kúdọ̀rì yẹn ni wọ́n fẹ́. petrol Kẹ̀bẹ́sìkì nígbà tí wọ́n lọ mú láti jẹ́ tàbá ìkílẹ̀ rò pé ó ṣẹlẹ̀ ní Venezuela bí mo ṣe bá yín tọ̀dọ̀ wọ́n ṣe party 24 hours in now 24 hours party no stop even tó wà lamẹ́ríkà nílùú wọn bí ọ̀pẹ ṣé àpò ti bẹ̀rẹ̀ gbogbo àwọn infrastructure ní Venezuela tó ti bẹ̀rẹ̀ sí build gbogbo àwọn Venezuela tó sọ pé kán lọ bẹ̀rẹ̀ sí build there no hospital no school wọ́n ti ní ká lọ máa build there. ẹ jọ petrol wa tá à ń lẹnu mọ́ Nàìjíríà ẹ̀ tí Amẹ́ríkà bá tiẹ̀ wá kó wá fún àwọn èèyàn ní life ní Nàìjíríà ṣé kò pé iwájú pé ká máa sọ pé irọ́ ni epo wọn náà lọ gbà ń bẹ̀. bí mo ṣe bá yín sọ̀rọ̀ ní àná sójà Nàìjíríà tí wọ́n pa sí ojú ogun because ẹ̀ńdọ̀mídẹ̀ sọ pé àwọn ogun ò tí bẹ̀rẹ̀ Nàìjíríà náà jẹ́ kárí ogun ti wà Nàìjíríà. ẹ dárúkọ ìlú tí wọ́n jagun lọ́wọ́ tí wọ́n wèsì sójà àwọn bá ṣe wèsì Nigerian sójà. mo gbọ́rọ̀ kan lẹ́nu El-Rufai lánàá lẹ́yìn ìbànú. El-Rufai ní sọ́mọ̀ pé more than 2 million Nigerian láti jí gbé láàrin ọdún ní 2024 ìlú. ǹjẹ́ èmi àti yín gbọ́? abẹ́rẹ́ òpó parọ́. ó ní more than 600,000 náà pa. ṣé èrò òpó parọ́? ìparọ́ náà wọ́n pa ọmọ Nàìjíríà but ìjọba tó wà ń bẹ̀ make sure pé report kankan ò gbé pé wọ́n pa ọmọ Nàìjíríà ṣé ti yé yín so gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ yìí èmi lè sọ kinní kan fún Tinubu ṣe wáyé ní nǹkan tó bá ti lè mú Tinubu tó bá fẹ́ wọlé 2023 my advice for him tí Tinubu bá sọ pé okay we are going to pay the subsidy again kó dá subsidy bó jẹ́ 7 trillion tó san last year tó bá lè announce pé wọ́n máa padà sí 250 naira or 200 naira tó wà kó dẹ̀ mú dọ́là tó ń gbé lọ òkè tán lọ gbé lórí importation tó ń gbé lọ sí 1,500 nìkan dá padà síbi tó wà. my brother Nigeria will come everything kó dẹ̀ cancel tax possible kí Nigeria fún second chance. bẹ́ẹ̀ bí Tinubu bá ń ba lọ bó ṣe ń ba lọ yìí tó bá fẹ́ impose ara lórí ọmọ Nàìjíríà ní 2027 fẹ́ pé Nàìjíríà ti rí kankan wọ́ àìmọye petition tán kọ lọ lọ́wọ́lọ́wọ́ sí Amẹ́ríkà báyìí
opposition sọ̀rọ̀ nàìjíríà lé ní báyìí ṣe ọ̀pọ̀ àwọn adc sọ̀rọ̀ lé níwọ̀n tẹ́ni tó lè gbé wọ́n ṣe ṣe tẹ́lẹ̀ wọn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Everybody is waiting for him because enough is enough. Gbogbo àwọn ọmọ yorùbá tó máa wá síbà tó máa sọ pé adé yorùbá ọmọ wa ló ṣe é ká sọpọ́ọ̀tì ẹ̀yin fúnra yín ẹ béèrè kíní kọ̀pọ̀ ṣẹ̀kọ̀ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká fi Tinubu lẹ̀. Ní àdúgbò yín ẹni tó ṣe gómìnà ń bẹ̀ rí ẹni tó ṣe sínétọ̀ ládùúgbò yín rí olè tó lọ jà mélòó lẹ́yìn fúnra yín benefit ní àdúgbò yín gangan. Owó tí Tinubu jà ní láti 1999 tó ti ṣe gọ́vùnà Èkó ẹjọ́ mélòó ní yín lẹ benefit nínú ẹ̀. Bọ́dẹ̀ ṣe wà yẹn ọmọ wọn wọ́n tún wá ń recycle ọmọ wọn lé wa lórí. Ọmọ Wike ń lọ fún House of Rep ọmọ Tinubu ń lọ fún gọ́vùnà. Àwọn tẹ́ ẹ ṣèdí nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ló ń lọ ló máa jáde. Àwa sọ pé kẹ́nìkan wá. Gbogbo nǹkan tó bàjẹ́ Nàìjíríà lẹ́ni Tinubu ló bàjẹ́. Nigerian local government allocation direct náà ń gbà lọ. Mẹ́gbà tẹ́ bá rí ẹ̀wọ̀n lọ́pọ̀lọ́ kúkú kan máa wá sórí kí náà ti ń pè lénìí. Wọ́n á ní Tinubu ti ṣe local government autonomy. Ẹjọ́ ta ni ò jẹ́ kí local government autonomy kó ṣiṣẹ́ ti today is Bola Ahmed Tinubu because under your law Lagos State have a 20 local government. If you want the local government autonomy kó kọ́kọ́ ṣiṣẹ́ you have to cancel the local government LCD Tinubu create lẹ́kọ̀ọ́ yẹn. Lagos will go back to 20 local governments. Yes, ìgbàlẹ̀ máa mọ̀ pé local government autonomy. Tó bá dẹ̀ mọ̀ pé ò fẹ́ cancel ẹ̀wọ̀n yẹn gbé lọ sí National Assembly kan bá increase local government in Lagos State to like almost 50 something. Ṣé rí Yorùbá? Bẹ́ẹ̀ bá wù yín, àdúrà tẹ̀mí gbà kí Tinubu increase kankan bí ṣe lọ yìí. Kó gbé importation clearing of container kó gbé lọ sí 100 million. Tẹ́ ẹ̀ bá èyí lẹ́ máa jẹ ìyá ẹ̀ 100 million. Ẹ máa rí rẹ o. Ẹ ṣeun gan dádì. Àsìndé àyídẹ̀ ṣẹ̀ wá ń bẹ̀. So dádì Àyìnlá you are welcome sir. Daddy God's grace wisdom you are welcome sir. Dádì Àyìnlá. Wisdom. Ẹ kú ètò. Okay sir. Mr. Wisdom. Yeah, ẹ ṣé gan ni o fún opportunity àti sọ̀rọ̀. Kọ́lọ́run bá kó ṣàánú wa. Ilé ayé yìí kọ́lọ́run ṣàánú wa. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ àwọn bàbá wa Tinubu àti gbogbo àwọn leader politics wa ní Nàìjíríà. Mo notice kankan pé ara ogun tá a jà rí ohun àánú ìṣòro tá a ní and torí àwọn kọ̀ọ̀kan wà tó ní láti kú láti tún kankan ṣe tó bá ní pé wọ́n fẹ́ ṣe construction mi rò bóyá olúkálùkù ń lo agbára títí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ Tinubu tá a bá gbé ọ̀rọ̀ Òbí tá a gbé ọ̀rọ̀ Àtíkù àìwá ń dìse ń sàkù torí pé kí ni nǹkan tí wọ́n fi lè tú ìlú ṣe òun ni òfin náà lè fi tú ìlú ṣe tí wọ́n dẹ̀ máa tẹ̀lé òfin. Tẹ́ bá wo orílẹ̀-èdè wa ń sìn ẹ máa rí pé àwọn kan ti dúró pé àwọn ti ju òfin lọ. Okay now bàbá wa Tinubu jẹ́ president ń sìn kì í ṣòun nìkan ló ń rúdò orílẹ̀-èdè wa. Àwọn House of Representative wà ń bíbẹ̀ àwọn House of Assembly wà ń bẹ̀ àwọn ọ́fíìsì lóríṣiríṣi gan ló wà ń bíbẹ̀ tó yẹ pé wọ́n jọ ń ṣe ìjọba yẹn pọ̀. Báwo ni Nàìjíríà ṣe fẹ́ dà nígbà tó yẹ pé eléyìí wọ́n ránṣẹ́ Nàìjíríà ti wà ní almost more than 200 million go to 250 million. Tí wọ́n bá rán èèyàn ńṣẹ́ ibi mélòó gan ni president gan fẹ́ dé fara ẹ̀ personally láti lọ jíṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè. Assignment mélòó gan ló lè sọ́ọ̀fù ààrẹ àyàfi tí wọ́n bá padà
tó bá ṣe construction tó ń ṣòfin ọ̀ tó bá ní pé kí nàìjíríà pín gan èmi tilẹ̀ wò gan pé bá a ṣe pọ̀ yẹn advantage ẹ̀ pọ̀ gan fún wa tá a ní àwọn tó bá dẹ̀ ń sọ̀rọ̀ pé bóyá kẹ́nìkan wọlé kẹ́nìkan má wọlé ìyà ló ń jẹ gbogbo àwọn olóṣèlú intimidation money ló wà nàìjíríà olúkálukú ló ń jẹ́ ẹ̀kan tó bá wù ú lé ara ẹ̀ àti ń ṣe jura wa lọ àwọn olè ọ̀kánjúwà òun ni táwọn olóṣèlú wa tí wọ́n dúró tí wọn ò dẹ̀ fẹ́ ṣe construction kankan bóyá wọ́n sọ̀rọ̀ Tinubu o Òbí o Àtíkù ikú ẹyọ kan tá a kàn máa bí Ọlọ́run fún ni pé èèyàn tó máa láàánú wa bàbá wa Tinubu tó bá ṣe tán wọ́n ti dàgbà náà èèyàn kan lè fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ fún ìlú kó fi túṣe tó dẹ̀ máa ní orúkọ téèyàn bá fẹ́ break record kò dìgbà tó bá ní owó gbogbo àgbáyé kó tó lè break record èèyàn lè fara ẹ̀ kalẹ̀ pé mo fẹ́ kí ìlú dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀pẹ̀rẹ̀ ayín lálágbára yìí mo máa pa yín màá dẹ̀ tún lù ṣe ara á dẹ gbogbo ènìyàn kì í ṣe Tinubu nìkan ló ń ṣèjọba o bọ̀ Tinubu ń jà fápò ààrẹ òun ni ìṣòro tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa tí Òbí bá débẹ̀ owó tó fi kàǹpé àgbowó ẹ̀ o tÁtíkù bá débẹ̀ owó tó fi kàǹpé àgbowó ẹ̀ bọ̀ ìjẹ́ ó ṣe tán láti help àwọn ọmọ ìlú pé ókè o mo fẹ́ bá yín jà èèyàn tó bá dẹ̀ fẹ́ báyàn jà ní Nàìjíríà àgbẹ̀mí èèyàn ó máa pààyàn tó máa rúùlù wa àwọn ẹ̀mí máa sùn á dá dúró ni bó ṣe máa gbẹ̀mí wọn gan oníyé wọn tó yẹ pé wọn eléyìí tí ò bá kó asá kúrò nílùú ni o. so ìkan tẹ́mi rí ni ẹ̀mí ohun mọ̀ kankan pa pé kẹ́ni wọlé kẹ́ni má wọlé oríta kan la wà torí ìlú tí ò bá ti sófin kò ṣẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíín ti ju ìjọba lọ ní Nàìjíríà ṣé ìlú wa nìyẹn kọ́lọ́run dáríjì wá kọ́lọ́run ṣàánú wa ẹ ṣe gan ẹ̀mí àwọn èèyàn save ẹ ṣe o. ẹ ṣeun gan sà á dúpẹ́ sà ẹ ṣeun gan sà dádì àyìn ó yá dádì ìkú sà. No, mo pé Mr. ṣé ọ sì wà bẹ̀ náà Mr. Sẹ̀ǹdé àbí? Àtẹ̀yìndé àti ẹ̀gbọ́n kan sọ̀rọ̀ látẹ̀kan Àtẹ̀yìndé sà. Ẹ jẹ́ kí Mr. Àyìnlá sọ̀rọ̀ tán bá ti sọ̀rọ̀. Ẹ kálẹ́. Ẹ sà ẹ kálẹ́ dádì. Ẹ tọ́jọ́ mẹ́ta. Yes sir, ó tọ́jọ́ mẹ́ta sà. Yes sir, sorry, I was a bit busy. Now cook one, thank you. I'm to bother with the salad. Alhaji MKO, come out this season. Sir, same to you, sir. This last year. Last year, mo gbóyin yín láti Mr. Increase. Bẹ́ẹ̀ni. Àdúgbò fọlọ́ pẹ̀lú ìgbà tó rọ́dún. Well, ìkan tèmi kàn fẹ́ sọ ni wípé mo like tí gbogbo wa sọ lálẹ́. It's like we are now coming to the same page. Ṣẹ́rí tí mo sọ kí ní kan lọ́jọ́ kan mo fi àpẹẹrẹ ti Kwara why we are talking about Otoge. The Otoge we use in Kwara ń gbà yẹn gbogbo àwọn tán contest fún House of Assembly kò sí ẹnìkan nu wọn tó gbà pé wọ́n lè wọlé but àwọn tí ò tẹ̀ sí lóṣèlú àwọn tí ò mọ̀ ládùúgbò wọ́n kàn sáà gba fọ́ọ̀mù pé kémi náà ṣe mọ̀ kẹ́yìn gba fọ́ọ̀mù pé kémi náà create awareness but because of the Otoge movement kò sí anything PDP àwọn èèyàn ò fẹ́ gbọ́. There was a guy tó gbélé fún House of Rep lọ́dọ̀ wa. I love this guy in PDP. Mo máa bẹ̀rẹ̀ pé jẹ́ káàdì fún bọ̀bọ̀ yà mọ́ anything sára tí àwọn ò fẹ́ gbọ́ sẹ́ òyìnbó yìí kó dáa tó bá tó àdé pàtì yẹn àwọn ò fẹ́ gbọ́ and the APC clear all the House of Rep, all the Senate, all the House of Assembly.
kò ṣẹlẹ̀ rí 100%. Sí ṣẹ́rí táwọn èèyàn bá ṣe tán láyé pé nìkan máa strategy ẹnìkan ó gbọ́ngbọ́n òṣèlú kò sọ́gbọ́n òṣèlú gbé aráàlú bá ṣe tán o. When people are determined pé wọn ò fẹ́ all machineries will fail. Money will fail. Look at what happened in Osun State between Oyetola and Adeleke ní second one. Not first one, not ṣe tó Oyetola fi wọlé. When Oyetola want to come for the second term. People collected money from APC and they voted for Adeleke. Wọ́n dẹ̀ gbé owó yẹn lórí Facebook, wọ́n dẹ̀ ń ṣó ẹ̀ báyìí, wọ́n dẹ̀ ń lẹ̀ wọ́n yẹn pé 10,000 owó ògbó 10,000 owó ògbó. Àwọn yìí tó gba owó wọ́n dẹ̀ wọ́n gbé owó yẹn wọ́n dẹ̀ ń fún ẹ̀ lórí Facebook, wọ́n play live video 10,000 owó ògbó 10,000 owó ògbó 10,000 náà fún àwọn youth yẹn wọ́n dẹ̀ gbà wọ́n dẹ̀ dìbò against wọn. There are examples and examples. When people are ready, there's no machinery that will work. You give people money, they will collect it and they will not vote. I think awareness la need. Láti create awareness fáwọn èèyàn. Mo like ẹnìkan sáà sì lẹ́kan. I mean, to University Santiago, I don't know him, but someone make a very good analysis about Atiku. I love that personal analysis. That submission was very perfect. Gbogbo rọ́tán pa fún alátẹ̀yìn wa lágbájá ò dá tàmọ́dù dá àwọn làwọn dá àwọn tó dán sí náà wà mẹ́sìn ní wá wọ́ọ̀sì àwọn tí ò dá lọ yìí. Tell me one government tó débẹ̀ tí Tinubu sọ wípé ó dá láti 1999. Tell me a government tó débẹ̀ bá àjọ débẹ̀ tí gbé ègèsè oníkò dá. Ìyá àdúrà débẹ̀ ó ègèsè lọ́tà ń débẹ̀ ó ègèsè. Tell me one person tí Tinubu sọ pé ó ní policy tó dá. Wọ́n wá débẹ̀ ń sìn wọ́n tó púpọ̀ àwọn èèyàn mọ̀ ṣe tí ẹ wá wọ́ọ̀sì jà wọ́n tó púpọ̀ dá yẹn lọ. So, you know, when they lie to us about people, we have to fact check all those things. Now, look at Atiku Tanso. Atiku has left this corridor of power since 2003. Reprobe. Ṣé bẹ́ẹ̀ ló wá lágbára tó ní influence sórí? Who against Buhari when he was government? Who against Jonathan? Go send one government Atiku against. Nobody has ever proved him. Talk about the worst we can trigger to nail it now, to die, to finish shut up now. But I say I've never seen anything to prove him. Yes, fi hàn wípé bá ṣe ń sọ fún wa kọ́ ló ṣe rí. But àwọn èèyàn ti ní this hostile mind sáwọn èèyàn pé wọ́n ní kò dáa. Àwọn èèyàn ọ̀dẹ̀ ní tẹ́ǹkà bá ti sọ fún wọn báyìí ní ó gbàgbọ́. They do not fact check and know what is the truth. So I think this knowledge we have today is what we should go and share. Ní gbogbo tí ọba ti gbogbo bá ṣe wà lórí pàrọ̀ la ní influence lórí èèyàn méjì mẹ́ta. That we can control, that we can enlighten, tá lè sí ojú wọn sí nǹkan tá ń sọ yìí. Táwọn lè tún sọ sí èèyàn méjì mẹ́ta, táwọn lè sọ sí èèyàn méjì mẹ́ta. Before you know it, that awareness will be spreading. It's not 2020 election day is still far. But if you start early now, spreading those awareness, people are going to realize, okay. And when but what the election, it will be very easy for us. See, ẹni tí ò bá kàn, like somebody was talking the other time. Look at the cost of things now. If you gather money now to lose a project, in experience, God money has gone without any meaningful things. Inflation is so high. So my own point of view, like the other, then when I don't just want to pay to ambassador to the end, but what they be against Ìdá Àtíkù or Obi. What I want us to know is that number gbé Obi lẹ̀ ẹ̀ mọ̀ ìjà sọ wípé ìbò máa pín yòókù. In fact, 2000 and the last election, that was 2020, the last election that she kọjá. 2023. I can say it anywhere, any day, anytime. I work for Obi 100%. And I deliver my polling units. I spend my last card. And I don't collect $1 from anybody today. I don't collect $1 from Labour Party. And it is known in my entire local government that there's one guy that worked for Obi till today. They see me anywhere I go, Labor, that's what they call me. I went to every ward. 10, 11 p.m. I'm still outside.
but the truth ni wípé there are a lot of people say wọ́n ní tí bó bá dé wọn apín nàìjíríà mo ní ìtorí yẹn gan-an lèmi ṣe fẹ́ ká dìbò fún kó wá pín nàìjíríà kà mọ́ lọ tẹ́lẹ̀ kí wọ́n bá ti ń sọ ègéṣọ́ lèmi máa fi ń campaign tí bó bá dé bó máa pín nàìjíríà mo ní ṣe bí nàìjíríà ṣe lọ ẹ̀fẹ́ ó da wọn ní kò da ẹ jẹ́ kó wá pín wa kí a máa jẹ́ yorùbá wa ká máa lọ lọ́tọ̀ torí yẹn gan-an lèmi ṣe fẹ́ kó wọlé tó wá pín nàìjíríà ní kó wá pín so we go all those things kò mú èmi tó ẹgbọ́n tí Àtíkù bá dé yóò ta nàìjíríà yóò ta NNPC yóò ta gbáyàtà wo NNPC tí wọn ò tà látijọ́ kí ni fáwọn NNPC báyìí are we refined fuel in Nigeria kí ni fọ́ọ̀ṣì NNPC ní ìsìgbà tí wọn ò ta so let's put I love this discussion tonight let's have this orientation let's enlighten people tó bá ti lè mú any boy tó bá lè gbé ìgbésẹ̀ àbá kó àkàn gbé ajá wá left foot for that ajá tájú ò bá ṣe dáta fún ẹ̀sà máa foot ìwé again tó bá ti mọ̀ pé power is in our hand pé within 4 years a lè foot àwọn out they will change wọ́n sọ pé mo ń ṣe tá bá foot ẹnìkan out within 4 years tó wọlé tájú kó ló second time tá lé lọ ẹnìkejì tí òun náà ṣe dáta tájú kó ló second time tá lé lọ ẹnìkẹta tí ò ṣe dáta tájú kó ló second time ẹnìkẹrin bá dé yóò change pé wọ́n máa lé mi náà lọ but wọ́n ti rí ATS as their birthright ẹ jẹ́ kó parí ATS ẹ̀ náà bí kò bàbá rẹ̀ ló kó wájọ ní ẹ̀ka ń kú lọ kó parí ATS ẹ̀ until we try tabac lè lo fún ẹ̀ méjì mẹ́ta àwọn tó kó máa sit tight pé yes àwọn lè máa lé mi lọ they will do better kì í sọ yẹn anybody gbọ́ àtàwọn mìíràn la qualify àti ìtọ́ aládìyà rẹ̀ Nàìjíríà kéré àdìyà rẹ̀ gbọ́ àtàwọn àlùkò platform bíi so ká mọ̀ tó báyìí kó fi kàn wá náà for 4 years. So that's my submission. Anybody that might be 2027, let's vote for them. Let's vote for that. Let's see what we do. If it doesn't do well within 4 years, we send him back again. Thank you. God bless you. All right. Thank you, sir. Wow. Yes, sir. God grace. Ẹ máa kú jọ́ mẹ́ta. Happy New Year. Happy New Year gbogbo lé o. Ojú ilé wa wọn àrí mọ́ ọ kí ló ṣẹlẹ̀. Most of the time tí sísá mi máa ń ṣe program mo ti máa ń wà bí iṣẹ́. Bí mo ṣe ń wọlé náà ní báyìí bó dẹ̀ ń bá gbogbo ètò tí gbogbo wa ń sọ̀rọ̀ lé lórí mò ń bá lọ. A kú àṣekù ọdún. Ẹ̀mí wa ṣe púpọ̀. Ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi tí dáàdì mi tún sọ̀rọ̀ tán láìpẹ́ yìí kì í ṣe pé mi support nǹkan kan tí wọ́n sọ but the last statement tí wọ́n sọ pé bó ṣe ajá bó ṣe anybody lóòótọ́ la ní láti jẹ́ kí wọ́n mọ̀ pé agbára ó wà lọ́wọ́ wa ṣùgbọ́n mo kàn rò pé anybody náà tá a fẹ́ fòtì fún tí ò bá ní good tracking record mo rí pé bóyá olórí ẹni tó worst ló wà lórí tìní a tún wá rí ẹni tó yẹ pé ó worst tó tún wá padà wá èmi rò pé no bẹ̀tẹ̀ tí ò tí ì ṣe rí rárá tá àti ẹ̀mọ̀ bóyá tí ò ní bad I mean mímọ táyé mi àlàyé mi kì í ṣe ẹni tó jẹ́ pé ó ti ní bad record ó tún wá padà wá ní òkè surprise wọn kó lè wọlé. Ntẹ́mi ibẹ̀ yẹn ló ti kọ́kọ́ fẹ́ mú ọ̀rọ̀. Inú ìgbà tó ń kọ̀ǹtẹ́sì táwọn ní good record táwọn ìdìbò fún. Nǹkan tí mo take for instance now ṣe mọ̀ pé ntẹ́mi ń sọ rèé irú nǹkan kan tẹ́ ẹ sọ yìí káàzùn pé gbogbo wa pa ẹnu pọ̀ àwa ní agbára wà lọ́wọ́ wa tá a lè vóòtì Sowore wọlé ṣé kò yẹ ká dìbò fún nǹkan tẹ́ irú ẹni tẹ́mi kì í ṣe pé ó lè wọlé ṣùgbọ́n torí pé kò tí ì ṣe rí but ó ní opinion láti ṣe dáadáa ṣùgbọ́n torí àwọn agbára tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ wọn ò ní jẹ́ ó débẹ̀ nǹkan tẹ́mi ń sọ nìyẹn ṣùgbọ́n kí lẹ wí. that is it. Sẹ́rí kọ́lọ́kọ̀ ìtàkùn Nàìjíríà. Ibẹ̀ yẹn mo kàn fẹ́ pípìn then submission tèmi gangan rèé mo ti gbọ́ gbogbo nǹkan tí a ti ń sọ látàárọ̀ táwọn kan sọ wípé lọ́dún méjì péré tí bàbá ẹ̀ wà ń bẹ̀ ó ti kéré jù àti ilé máa sọ pé ó ṣe dáadáa kò ṣe dáadáa wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ kì í fàárọ̀ ṣe pin ṣe rí níbi ojú tẹ̀mí ṣe wò máa kàn fún wa ní example ọ̀rọ̀ kan
kí kẹjọ ẹ bá mi kàn fara balẹ̀ tí mo bá gbé mọ́tò lọ sọ́dọ̀ mechanic mọ́tò yẹn ó ní radiator problem ó ní brake problem táyà kan ti jò glass side kan ti fọ́ mo gbé lọ sọ́dọ̀ mechanic pé kó bá mi tún ṣe nígbà tí mo wá gbé dọ́dọ̀ mechanic ṣé mo pé bóyá mo gbé lọ lónìí tí mo bá padà lọ síbẹ̀ tí mechanic yẹn tó bá ti fix tó ti fix nǹkan kan lára nǹkan tí mo complain tó bá tún dijọ́ kẹta tí mo tún lọ tó tún ti fix nǹkan kan ṣé mo pé mi ní complain máa rí i pé iṣẹ́ ń tẹ̀síwájú ṣùgbọ́n nígbà tí mo gbé lọ lónìí tí mo wá padà lọ lẹ́lẹ́kejì táyà kan ni mo ló jò mo ti bá mẹ́rẹ̀ẹ̀rin tó jò mẹ́rẹ̀ẹ̀rin ti jò ìgbà tí mo tún wá padà lọ lẹ́lẹ́kẹta mo rí i pé full light yẹ ó ti yọ kúrò ńbẹ̀ nígbà tí mo tún wá padà lọ ní ìgbà míì ìyẹn túmọ̀ sí pé mi ì rí problem tí mo gbé lọ mi ì rí kó solve ẹ̀ ṣùgbọ́n ó tún ń dákun. ó ń dákun ni. ṣe rí ká ní ìṣòro tí bàbá ẹ̀ bá ń lẹ̀ a rí i pé kò lè fix gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ó dájú tá a bá rí green light pé we are progressing tàbí kó tẹ̀ pé tá a wà stagnant tí ṣe pé a tún padà sẹ́yìn nǹkan tí àwọn èèyàn ń sọ rèé tẹ́ bá rí mo post question kan sí abẹ́ nígbà tí mi tí ní oore ọ̀fẹ́ láti gòkè mo sọ wípé àti Tinubu àti Àtíkù ǹjẹ́ ní of wọn tí wọ́n ní oore ọ̀fẹ́ bí wọ́n ṣe wà ń bẹ̀ gbogbo wọn náà ló ní business tí wọ́n ń ṣe tó yẹ kó mú wá fún wọn ṣé wọ́n lè make any policy tó máa affect profit orientation company wọn tó dẹ̀ máa benefit Nàìjíríà ṣé mo pé àwọn tá à ń pè ní leader tó wà ní ipò agbára gan majority policy tí wọ́n ń support tí wọ́n make is for their own interest alone gbogbo policy yẹn tó máa minimize problem Nàìjíríà tó máa jẹ́ kí tó dẹ̀ máa affect company títí wọn ní kí company wọn kó mọ̀ make profit ní kí wọ́n mọ̀ tẹ̀síwájú ṣùgbọ́n nítorí pé they are making back up profit from the problem of Nigerians. You understand? Lèmi ṣe sọ wípé ní gbogbo wọn pátápátá tí òbí gan bá débẹ̀ tó bá rí pé kábínẹ̀tì òun wọ́n fẹ́ make policy kan tó dẹ̀ máa affect business tó ń gangan ní tàbí tó máa affect wọn ò ní fẹ́ make ẹ̀ fún wa. Tẹ́rí ẹni tó bá máa tún Nàìjíríà ṣe he or she need to ready to sacrifice a lot of things. Bẹ́ẹ̀ni. Torí pé mi ì fẹ́ ṣe èmi ni president báyìí mi ì fẹ́ ṣe tí n bá ṣe òfin ó máa affect company Mr. Yinkus dẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi then I will not make that kind of policy. Nítorí pé mo mọ̀ pé tí Mr. Yinkus bá ṣì ṣe business yẹn lọ tó dẹ̀ make owó then I is going to wọ́n máa sanwó kan sí àkáǹtì mi. No tá a bá ń ṣe báyẹn lọ Nàìjíríà níbi tá à ń rè ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì judicial sector Nàìjíríà ó jẹ́ ibi tó lágbára jù à ń sọ pé judicial nítorí pé àwọn executive gan wọn ò fún judicial ní oore ọ̀fẹ́ láti exercise power tí wọ́n ní torí pé èmi ni Tinubu báyìí mo dẹ̀ fẹ́ hùwà ìbàjẹ́ mo ti wá yan Mr. Yinkus jẹ́ bí Chief Justice mo dẹ̀ sọ pé Mr. Yinkus nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe o báwo la ṣe máa ṣe Mr. Yinkus á sọ pé kí n mọ̀ wọ́ọ̀rì nítorí pé mi mo yàn wọ́n. Tẹ́ bá rí gbogbo àwọn tó yẹ kí abẹ́ òfin ti bẹ́ nídìí lórílẹ̀‐èdè Nàìjíríà they are now the father figure people are looking up to because nothing happens to them. Ṣẹ́rí níjọ́ tí òfin wa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tá a rẹ́ni tó rẹ́dì ẹ jẹ́ fún wa lá àpẹẹrẹ kan gẹ́gẹ́ bí Tinubu ṣe débẹ̀ yìí tí ò bá ní lọ́kàn láti lo ọdún mẹ́jọ tó ṣèlérí nǹkan 5 fún wa tó wá ṣe 2 àbí 3 tí gbogbo èèyàn rí pé ó ṣe tí ò bá wọlé ẹ̀kejì orúkọ ẹ̀ ò ní kò sẹ́ni tó máa gbàgbé orúkọ ẹ̀. We just want to feel your positive impact in the progress of Nigeria. Ṣùgbọ́n nítorí pé they care not about us but they care alone about their coming back. Ipe báwo ni mo ṣe máa padà wá báwo ni agbára kò ṣe ní kúrò lọ́wọ́ mi.
ẹjẹ tún fún wa ní àpẹẹrẹ míì gbogbo àwọn gómìnà pátápátá àbáwọn tó ti ṣe they always like to leave the position of power kí wọ́n dẹ̀ tó fi ẹlòmíì síbẹ̀ just because they want somebody to cover their mess. They want somebody to cover their. You can be a godfather for anybody, but tẹ́ni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó follow a good step tó ń ṣe lọ. Ní ti tètè mi o opinion ti tèmi rèé àti Tinubu àti Àtíkù kò sí wọ́n ní ìkan ògbé kan eégún ayé la Bọ́lá kí ni mi ìmọ̀wé yẹn pa ẹ bá ní tó lè ràn mí lọ́wọ́ ìkan ògbé kan nú àwọn méjèèjì ìkan ògbé kan. We just want Nigeria to work. Everybody, we want ṣe àgbẹ̀ lọ́pọ̀ ìgbà a máa ń rí àwa méjì mẹ́ta tá a máa ń tutọ́ síra wa lórí ètò yìí. Mo mọ̀ pé gbogbo wa pátápátá mẹ́mẹ́jẹ̀ pé gbogbo wa pátápátá like 80% or 85% wa we want this Nigeria to work. We want it to work. Ṣé dàmọ́ wọ́n ní nǹkan tó bá máa dáa a tutọ́ síra wa lójú a dẹ̀ tún yanjú ẹ̀ padà. Ṣùgbọ́n àwọn tí ó wà lókè gan wọn ò ready láti ràn wá lọ́wọ́ nítorí wípé anything tó bá máa affect the way money is coming in for them in the fún ìtẹ̀síwájú Nàìjíríà they can never do it. Okay. They can never do it. Bẹ́ẹ̀ mi ṣe wo ni o pé wọ́n fẹ́ raise policy kan pé policy now ni house ti gbà bet ó dẹ̀ máa affect best friend Tinubu tàbí ẹni tó jẹ́ bí alátìlẹyìn Tinubu tàbí ẹni tó jẹ́ bí alágbá wọn á ní òkè kíní yìí ò lè ṣeé ṣe ẹjẹ́ àtúndọ́gbọ̀n míì wọ́n dẹ̀ ní pátápátá là àfọ́jú kùmọ̀kùmọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán tí a bá fẹ́ yanjú orílẹ̀ Nàìjíríà we need it by fire by force. Ó jẹ́bi tí màá fi àdàgbà ètò rọ̀ sí if there is any question ṣùgbọ́n Nàìjíríà Ọlọ́run á bá wa dá sọ̀rọ̀ wa. Thank you everybody. Now, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ọlọ́run á bá tún Nàìjíríà ṣe o. Àmín. Ẹ rí nǹkan mẹ́ta lọ́kọ̀ ba Nàìjíríà jẹ́. Àti tàbá lè gratify nǹkan mẹ́ta yẹn Nàìjíríà ò lè dá. Number 1 ni religion. Number 2, tribalism. Number 3, self-interest. Tí nǹkan mẹ́ta yẹn, àwa gangan, àwọn èèyàn gangan, àwa individual gangan ni problem Nàìjíríà. Kì í ṣe àwọn tó wà lókè yẹn gangan ni problem Nàìjíríà. Torí pé self-interest, wá bá gbogbo ẹ̀ jẹ́ gangan ni self-interest. Because tí gọ́ọ̀mẹ̀ntì ká bá ti favor individual, kò ní rí gọ́ọ̀mẹ̀ntì yẹn gẹ́gẹ́ bí gọ́ọ̀mẹ̀ntì tí ò dáa. Àwọn tó ń jẹ nínú ìjọba Tinubu láàárọ̀ yìí tí wọ́n ní ìjọba Tinubu ò dáa wọ́n mọ̀ bá yẹn jà ni. Àwọn tó jẹ níjọba Jonathan tó lọ tí wọ́n ní ìjọba Jonathan ò dáa wọ́n mọ̀ bá yẹn jà ni. Ṣé ní Nàìjíríà tí máa wo gbogbo àwọn táwa rí program lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ̀ sí Nàìjíríà. Ṣùgbọ́n ṣé bí wọ́n ṣe ń ràn gọ́ọ̀mẹ̀ntì níbi tí gbogbo wa wà ṣe ní ràn rẹ̀ ní Nàìjíríà. Ṣé bí individual person ṣé bó ṣe ń wùwà nílùú tó wà ṣe ní wùwà Nàìjíríà. Because gbogbo wa a ready láti mú ìwà wa ká fi pamọ́ tá a bá wà ní ìta. Ṣùgbọ́n tá a bá wà nílé ìlú ọba lè bàjẹ́ tá a bá sà ti rí jẹ́ ń bẹ̀ kò sí tó kàn wá. Tẹ́ bá gbogbo àwọn tí wọ́n ń kóra wọn kí nísìn tí wọ́n ń kàmpé káàkiri fún ìjọba fún Tinubu ń sìn àwọn tí wọ́n ti fún l'appointment báwọn tí wọ́n ti promise l'appointment làwọn tó ń kàmpé sí because tí èèyàn bá máa retí pé ó rìn kankan jẹ́ níjọba tó wà ń tán sìn kò ní bọ́ ta kó mọ support ìjọba tó wà ń tán sìn. In 2023 láti ìgbà tí Tinubu ti dé tó ti sọ pé òun gba president tó ti gba ipò òun gba administration yìí kí wọ́n dákọ̀ ìgbà kan báyìí tí Nàìjíríà sọ pé lónìí yìí o àwa wà nínú fọkànbalẹ̀ o láti ọjọ́ tó ti dé bẹ̀rẹ̀ láti May 29 tó ti dé bẹ̀rẹ̀ báyìí ni problem ti wọ Nàìjíríà tí date ìyẹn lọ báyẹn
ẹ jẹ́ ká ojoojúmọ́ wò ní èmi from wọ́n láti Ọ̀yọ́ state president náà mi ò sí Nàìjíríà nígbà tí nǹkan ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní January 2024 táwọn èèyàn pàdánù dúkìá wọn ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ wà tíjọba Ọ̀yọ́ state tó kọ̀wé sí federal government release owó pé kí wọ́n fún ìjọba Ọ̀yọ́ state lówó àwọn tó wọ́n di owó wọ́n béèrè bribe wọn ò fò fún bribe òun náà ṣe fún díẹ̀ kò fáwọn tí ìjàmbá ṣe ìsìn bí wàhálà yẹn ń sìn bí wọ́n ṣe pariwo kò sẹ́ni gbogbo àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí olùbàdàn gan sìn kò sẹ́ni ẹ̀ka tó bọ́ ta kí wọ́n blọ́ọ̀kù títì kan lọ ba sẹkẹ́rẹ́tì jẹ́ kò sẹ́ni ẹ̀ka tó ṣe ẹ̀ka kálukú náà dákẹ́ wẹ́mú ni bá ṣe máa pariwo 30 billion wọ́n máa wọgbó lọ 20 billion tí wọ́n rìlíìsì wọ́n máa wọgbó lọ 4.5 million tí Ọ̀yọ́ state rìlíìsì tó tún fún lówó náà tó mú 200 million tó mú àpò bí ẹ̀ náà ṣe lọ́nà ìjọ ìlà wa fẹ́ ṣèyàn dà njọ yẹn la fẹ́ tí a kàn máa pariwo tí kankan bá ṣẹlẹ̀ báyìí a kàn pariwo yìí yóò sì dáadáa the only thing tó lè tún Nàìjíríà ṣe revolution ló tún Nàìjíríà ṣe títí Àtíkù bọ́ bẹ́ẹ̀ tásìkò náà bá bọ́ bẹ́ẹ̀ the same thing tá a bá ń pariwo náà là ń pariwo tóbi bá bọ́ bẹ́ẹ̀ náà bá ṣe ń pariwo náà là máa pariwo the only thing ló lè tún Nàìjíríà ṣe revolution ni ló lè tún Nàìjíríà ṣe Ọlọ́run ṣàánú gbogbo wa. Àmín sà. Àmín ẹ ṣeun gan sà. ìgbà ní kòkó náà ló tún wá. Ẹ ṣeun gan sà. ẹjọ́ ní bá yín dá sí Yes sir. pẹ̀lú gbogbo àwọn house of rep wa house of assembly àwọn tó wà ń bẹ̀ yẹn pátá kò sí kankan tó deserve láti padà lọ síbẹ̀ yẹn náà mọ́ bí àwọn Tinubu ṣe deserve láti jẹ ààrẹ. èmi máa ń sọ kí nìkan o Ọlọ́run ò ní jẹ́ kí Ọlọ́run má lè fún mi láyè kí n jà lórílẹ̀‐èdè. Oh God gbogbo àwọn tó wà ní àṣọ apáta lè nìyẹn house of assembly house of rep tó bá tún ayé wa wọn ní dùpò mọ́ láyé wọn torí pé àwọn gangan àwọn náà bá ayé everybody jẹ́ wọ́n lágbára láti tẹ Tinubu lójúmọ́lẹ̀ tí Tinubu bá misbehave wọ́n lágbára láti yọ torí pé àwọn lára wọn ń gba thousands of people náà ń gba ẹnu ẹ sọ̀rọ̀ millions of people náà ń gba ẹnu ẹ sọ̀rọ̀ kátà àyàn wọn kó wọn lọ sí nìyẹn àyàn yín tó dúró tìyàn tó bá fẹ́ ṣe nǹkan tí ò dáa ẹ̀ta kù ẹ̀yìn ẹlẹ́ wa ń gbà wọlé àtẹ̀yí tó fi sọ àtẹ̀yí tó fi sọ ó wà ń ṣe nǹkan tó yẹ kó àtẹ̀yí tó yẹ kó gbé déwájú yín kẹ bọ́ọ̀lù kó tó ṣe ó dẹ̀ ń ṣe lẹ́yìn yẹn rẹ̀ ń fọwọ́ sí pé kó lọ́ọ́ máa ṣe after tó bá ṣe tán á sì wá gbé wá ṣáájú yẹn máa tọwọ́ bọ̀ so ìlú ran yín níṣẹ́ ń jí sí ara yín kọ̀sì mi wo mo kàn wo ọ̀rọ̀ yẹn lọ bí ogun àti sọ̀rọ̀ látẹ̀ka ni mo tún ro lọ pé ṣé tí Tinubu bá ti wà lóun ò gbádùn bàbá Ìyábọ̀ fẹ́ ṣẹlẹ̀ kẹta náà àwọn wo ló ya ayé tí bàbá Ìyábọ̀ fi rẹ́lẹ̀ kẹta sí Gbémisọ́lá Sàràkí ní Kwara òun náà wà sí ní ìtìgbà yẹn òun ló jójó kan tó ń sọ bàbá Ìyábọ̀ pé ẹ lọ mọ́ 8 years náà ló fi sọ ó ti dópin báyìí ó ká bàbá Ìyábọ̀ lára ń gbà yẹn ó ká lára bìkọ́ tó fẹ́ ṣẹ̀kẹta wọn fẹ́ fi pò yẹn kalẹ̀ tó bá ti débẹ̀ tán because wọn máa ń rò pé bóyá ó wù wọ́n láti ṣe dáadáa bọ̀ dáadáa yẹn ò wù ẹlẹ́dàá wọn kàn kó borílẹ̀-èdè yìí ni so àwọn á yan àwọn kọ̀ọ̀kan house of assembly wà ń bẹ̀ ọ́ tán yàn lọ láti ìlú ẹ̀ rep wà ń bẹ̀ ọ́ ọ̀wọ́n wà ń bẹ̀ yẹn ẹ̀ wá rí nǹkan kan ṣe lúlú yẹn ju pé gbogbo nǹkan tíjọba yẹn bá ti ṣe náà lè fọwọ́ sí ẹ̀tọ́ bá wọn ń bọ̀ wálé wọn wá lọ gbé solar street light wọn wá ní kí wọn bá yín rí mọ́ gbogbo àwọn àdúgbò àwọn wèrè kan tún wá lọ dá owó jọ wọn wá gba iléeṣẹ́ rédíò lọ wọn wá lọ sanwó time wọn wá máa dúpẹ́ lọ́wọ́ wọn. mi ò tí ì fẹ́ sọ pé mi fẹ́ ru orílẹ̀-èdè yẹn rí ṣé ẹni tí ò bá tiẹ̀ jáde kó lórílẹ̀-èdè ṣé kò rí wo tẹlifíṣàn ni kì í wo àwọn orílẹ̀-èdè tó kù ṣé báwọn ṣe ń ṣe ní iná ṣe ń ṣe ní Nàìjíríà yẹn
ká sọ òdodo fúnra wa ṣé báwọn yẹn ṣe ń ṣe nìyẹn ẹ máa wá lọ ẹ máa lọ máa dúpẹ́ lọ́wọ́ wọn owó oṣù ẹ̀ ó ń gbà o gbogbo àwọn allocation kọ̀ọ̀kan wà tó ń wọlé sápò ẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ o àwọn kan wà tó yẹ kó wọ́n kàn kó jẹ tẹ́nìkan kan mọ̀ nǹkan tí wọ́n wá tún gbé fún wọn tán gbé wálé fún yẹn tó máa dúpẹ́ lọ́wọ́ wọn nǹkan tẹ́ lẹ́tọ̀ọ́ fún nílùú yín tó máa gbé transformer fáwọn míì ládùúgbò mi wọn á lọ máa lọ sórí rédíò lọ máa dúpẹ́ lọ́wọ́ ìjọba ṣe rí i pé afọ́fúngbẹ̀mù gan-an làwa tí wọ́n ń darí àwa gan mẹ́tọ́ wa so sírò àwọn yẹn gan wá ti nímọ̀ pé àwọn eléyìí dìdìrín ni wọ́n kò yé òye wọn ẹja máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ tí gbogbo ayé bá jáde tá a bá tẹ̀ka tá a bá ànọ́ọ̀sì ẹni tó yẹ kán ànọ́ọ̀sì ẹni tó ànọ́ọ̀sì ó yẹ kó mọ̀ pé wàhálà dé bá ilé ayé òun bó fẹ́ ànọ́ọ̀sì pé ẹni báyìí ló wọlé wọ́n gbà tó wọ́n pé orílẹ̀-èdè Nàìjíríà láti gọ̀ jù àgọ́ àmọ́ agbára tá a ní wọn àti ìdépò wọn àti ìbúra fún wọn náà tó bá di wàhálà àwọn ìlú tó jẹ́ àwọn àgbà tó wọn á dá sí kí ló ń ṣẹlẹ̀ gan èrò ti pọ̀ jù pé wọn fẹ́ ó dẹ̀ ní wọn wọlé báwo ló ṣe wọlé pàdé adúrú èrò tó yá tí wọ́n ta púpà ní wọn fẹ́ yìí wọ́n ń darí agbèrò ni wọ́n ń darí mélòó la gbèrò tára ló bá bínú tán mélòó la gbèrò tó bá di pé wọ́n ń tó àsìkò tán ń lọ wọ́n á pín ọ̀kadà fáwọn ọlọ́kadà àwọn ní kẹ̀kẹ́ mọ́rúwá wọn á fún wọn ní mọ́rúwá bíi mélòó kan àwọn chairman wọn wá fún wọn lówó kọ̀ọ̀kan àwọn chairman ọlọ́kàn àwọn kìíní wọn bá ti fún wọn lówó ó yá ẹ máa ṣe lọ wọn wàá mú ipá àtúbọ̀tán ayé èpè àwọn ọmọ àwọn á padà já wọn torí ìgbà tọmọ mi bá dúró nínú ìnira tó sunkún pé ọ̀rọ̀ ayé wo ló wà ẹ̀ táyé pé bàbá ẹ lọ́wọ́ nínú wàhálà tọmọ yẹn fèsì because àwọn rò pé bóyá ogun tàjẹ́ gbé sáyé ẹlòmíì lógun tó ń jà orílẹ̀-èdè gan kógun sínú ayé ẹlòmíì nínú ìwà táwọn òbí mi wù tí wọn jẹ́ kó léde yẹn tẹ̀síwájú tọmọ yẹn bá sọwọ́ tó yẹn bá kánlẹ̀ èpè ó mú òsínú àdúrà tó lè ṣe fún bàbá yẹn tó mẹ́pọ̀ ó rú ọmọ yẹn wọn náà lọ́wọ́ síyà tó padà ń jẹ́ yẹn wọn náà èpè yẹn náà mú ẹ nítorí pé èlò náà fẹ́ fún ẹ tó fi tọ́jú ọ̀la àwọn ọmọ ẹ àtọ́jú ọ̀la ara ẹ ẹlòmíì ò gbájú 500 naira lọ́wọ́ olóṣèlú tó fi tọ́jú ọ̀la táwọn ọmọ ẹ ẹlòmíì ò gbájú take away rice lọ́lọ́jọ́ dìbò take away rice lẹlòmíì gbà tó fi ta afọ yìí tó fi tọ́jú ọ̀la àwọn ọmọ ẹ ẹlòmíì 200 naira ni wọ́n ń gbà èmi tó mọ olóṣèlú kan tó yẹ pé wọ́n tún bá débi wípé gbogbo àwọn tẹ́yìn yàn tẹ́yìn lọ sàbújá yẹn táwọn náà bá tún wá dé nígbà táwọn olóṣèlú tán jẹ́ godfather yẹn bá ń pín 200 naira àwọn yẹn náà tún wá lọ tò èmi àwa máa béè lọ àwọn yẹn pé kí ló tó tún mú àwọn eléyìí ti wà ní Àbújá náà wọ́n ti wà ń post kan kí ló dé tán tún lọ ń tò wọ́n ní ẹ̀wọ̀n gbọ́dọ̀ ṣe wípé wọ́n lówó tó bá ti dé level yẹn àwọn náà gbọ́dọ̀ tó kàn gba 200 naira àti pé ayé àwọn yẹn ti bàjẹ́ irú ilé tó yẹ kẹ́ gún ní nǹkan sórí láì orí ibẹ̀ yẹn náà tún máa tira yín ṣubú wọ́n ti olóyún ṣubú ẹlòmíì olóyún mi gbọ́ta tó tún á tún tẹ́ á tún rọ́ dìde bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ gbá 200 naira tán bá ti ànáṣẹ nìkan ẹ wà mọ tó bá ẹni tí ò yẹ kó wọlé ìbò tó bá wọlé tó bá ànáṣẹ àwọn ni ẹ sáfilé ọdún mẹ́rin fẹ́ pé àwọn ọ̀nà Ọlọ́run ìyá dẹ̀ ń jẹ yín ẹlòmíì kú sínú ìnira ẹlòmíì kú sínú àìrógùn lò ẹlòmíì kú sínú ìbànújẹ́ lásán pa ẹlòmíì generally la wà yìí ká wá ní kí gbogbo àwọn general hospitals kọ̀ọ̀kan ní state kọ̀ọ̀kan kí wọ́n lọ kọ iye òkú tó ń kú lọ́dọ̀ wọn ní ọdún kọ̀ọ̀kan jáde ẹ̀mẹ́ gbogbo Nàìjíríà ti fẹ́ kú tán ká dẹ̀ máa kọ èjì síwẹ̀ ká máa kọ èjì sáájú bí àwọn òkú tó kú yẹn ẹ̀mẹ́ kó yẹ kó léde tí ó yẹ kó mú ti ṣẹlẹ̀ ká kọ èjì pé iye òkú tó ń kú ní hospital kọ̀ọ̀kan ní èjì ẹ̀ ní ẹ̀mẹ́ pé kì í ṣe pé arúgbó ló ń kú ọ̀dọ́ ló ń kú lọ hospital because wọn kàn fẹ́ lómi ilẹ̀ sórí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀n níyà sígbà tí wọ́n sówó tán fẹ́ gbà tán ní ká lọ rògùn wa ẹni tán tó gbàwé lọ́wọ́ dókítà kó fẹ́ lọ rògùn ó kàn fọgbọ́n jáde ó lọ tiẹ̀ ẹlòmíì lọ dúró ní street àwọn àtọrọ owó fẹ́ni tó wà ní emergency tó nídìí oògùn fún ní kíákíá wọ́n tún ní bóyá wọ́n tún kó àwọn oògùn kan síbẹ̀ yẹn wọ́n tún kó àwọn oògùn kan sọ́sibítù. Daddy, ẹ kújọ́ mẹ́ta compliment of the season. Àbíní alájí ẹ má disturb ara yìí mo ti fún alájí ẹ má disturb ara yìí. first treatment ẹni tó fáwọn èèyàn lọ hospital tá láwọn gọ́ọ̀mẹ̀ntì tún kó síbẹ̀ alájí ẹ má disturb ara yìí. wọ́n fẹ́ tà yẹn ni
Aláàjì ẹ má disturb ara yìí fún Nàìjíríà, mo ti wà ń bẹ̀, mo ṣe fídíò orí mi wo Nàìjíríà ò lè dá láyé, ẹ gbàgbé Nàìjíríà jàre, ìlú kọ́ lélẹ́yìn náà, ṣé ìlú lélẹ́yìn wà láì fún wọn níná níbi tí mo wà fún wọn yìí ẹ̀ sólà náà ń lò. Ẹ wo èmi dídí wà mo ti lọ sí state mẹ́fà, ṣe báwọn kan pariwo mo jẹ support make Nigerian great ni wọ́n ti sọ gbogbo àwọn èèyàn di wèrè, ẹ̀wọ̀n àwọn èèyàn tó wọn gbádùn gbòòrò wọn sáfẹ́ ti ṣàsọpọ̀lọ́ àwọn èèyàn mo ṣe understand. tó máa wá jáde máa dé tó máa láwọn fáwọn èèyàn tútù nínú àwọn èèyàn wọn máa tẹra wọn mọ́lẹ̀ wọn máa hílì wọn àwọn tó yẹ kẹ́ lẹ̀ lókùtà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹ kẹ́ fòpò pa wọn. Aláàjì ṣe máa ń sọ pé iná wà ní Nàìjíríà, ṣe báwọn kan máa ń sọ pé iná wà ládùúgbò wọn àṣẹ kò tiẹ̀ sí náà, ní Nàìjíríà ni mo wà látọjọ́ ìnà àṣẹ rí mi ní online. síbẹ̀ gbọ́dì kan sọ fún mi jọ kan pé iná wà l'Ábùjá iná wà ní mo ní l'Ábùjá àṣẹ kò tiẹ̀ sí náà, àṣẹ irọ́ náà pa á ní 1 year ní bíbá ẹ̀sìn solar panel náà ń lò látọ̀dún yìí wọn ní wọn lọ́nà ẹ wojú ọ̀nà ẹ̀wò kẹjà bó ṣe ń rìn. àwọn èèyàn báyìí sólà ni wọ́n ń tò síbẹ̀ àwọn tó lówó ẹ̀ ní o àwọn tí ò lówó ẹ̀ ń kọ́. àní mo máa rí kinní kan lórí páànù àwọn èèyàn sólà ẹyọ kọ̀ọ̀kan wọn ní bọ́ọ̀bù 3 ló ń tàn wọ́n ṣàtọ̀nà lálẹ́. àní mo ti ṣe nǹkan táwọn èèyàn ń lò nìyẹn. bá dé máa post fídíò Nàìjíríà tó jẹ́ pé àṣẹ ìrọ́ náà ń pa no wonder ti make Nàìjíríà fi ń bínú Nàìjíríà ò lè work láyé àṣẹ ìlú lélẹ̀ orí jágbajàgba rádà ó dàbí junkyard. ẹ̀kọ́ ní kọ́sẹ́ẹ̀sì yẹn ẹ lọ sójú wọn ẹ̀yin wá ń gbádùn àtàwọn ọmọ tí ẹ̀yin ń gbádùn àtàwọn mọ̀lẹ́bí àwọn ẹ̀dẹ̀ náà tẹ̀ka fún pé kẹ́ máa lọ ẹ wá lọ ń gbàbọ̀dé fún wọn. Aláàjì ẹ lọ wo Lagos wọn tó ń pọ́nlé oorun gbogbo ẹ̀ ni mo ṣe fídíò gbogbo ẹ̀ bí tó ti ń pín àgbègbè olóyè ní ìnáwó ẹ̀sìn tí mo ṣe. ibẹ̀ yìí tọmọ yẹn sọ̀rọ̀ tí wọ́n gbógun tọmọ yẹn nígbà tọmọ yẹn lọ wo Lagos state lọ́rùn. àní ti ṣe fídíò gbogbo ẹ̀ náà ẹ wo lọ́wọ́ ìdẹ̀tí ẹ lọ jẹyán ní Ìkẹjà mo bì ní ibi mo sọ fún Olimi náà ayé sún mi mo ti dúdú mi ò fáìn mọ́. ẹ wà tẹ̀sán ìyẹn kọ́ ló ń bá yín sọ. bàbá mi ti wàhálà ìjà ọ̀hún. ẹ̀kan mú orílẹ̀-èdè yẹn ẹ̀kan bá jẹ́. ẹ lọ lo túrà ẹ púpọ̀ padà ẹ lọ túrà. àdúrà tá a máa gbà ní pé tá a bá wọn. ẹ lọ lo túrà. ẹgbẹ́ tó bá máa wá tí ó tó orílẹ̀-èdè lára kọ́ ló ń tù wá kó dẹ̀ jẹ́ káwọn náà lè tẹ̀lé ká máa torí àtẹnujẹ padà lẹ́yìn tó máa tó orílẹ̀-èdè sí. Ogun State ni mo wà báyìí ṣe dé gómìnà tó ń pè ní Dàpọ̀ yẹ ó yẹ kán gbé sẹ́wọ̀n gbére láì yẹ kó wà ẹ lọ wo ojú ọ̀nà ẹ lọ wo Ṣàngó ẹ lọ wo Ṣàngó ẹ lọ wo Ọ̀tà ẹ lọ wo ojú òní ayé ti sún mi mo gun márùwá. ẹ̀yẹ wo gbàtí Joshua lazent ẹ wá ń fọwọ́ gbé lẹ́gbẹ̀ẹ́ wá ní kó máa fẹsẹ̀ rìn lẹ́yìn tó yẹ pé irú azent ó lè ìgbà tó nìyẹn gan ló lè dákẹ́ mọ́ yín lọ́wọ́ báyẹn. Aláàjì kò ní dáa fẹ́ni tó máa ṣàdúrà kí wọ́n máa kéré òkú délé ilé ibo èrè oko kẹ̀. make Nigeria great you dey support me what friend èrè oko. Oh my God. ọ̀gá ẹ kúlé o happy new year. ẹ kú ọjọ́ mẹ́ta o. mo dẹ̀ ti ṣe fídíò tó pọ̀ Olówóyọ̀ mo ti ṣe fídíò tó pọ̀ o ti sún mi mo ti lọ sí èmi náà mo wà Nàìjíríà náà. ẹ̀yin náà ti bó ṣe rí mo ti wà Nàìjíríà láti on the 20. lórí pàánù àwọn èèyàn. ṣe rí ìlú yìí tó bá ní pé nǹkan ti tán Nàìjíríà ìgbẹ̀yìn. ìyàwó ẹ̀dẹ̀ ń pín ẹ̀yin fi ìyàwó ẹ̀dẹ̀ ń pín lára ara yín. Nàìjíríà ìgbẹ̀yìn ló ní. Mr. Yinka. àní orúkọ ni wọ́n ta sọ̀rọ̀ bọ́ọ̀lù lásán bọ́ọ̀lù ni ìfà ìṣẹ́rí àtìgbà tí mo ti dé Nàìjíríà mo bísí gan-an. mo bísí tó lágbára. ìran Yorùbá wa débẹ̀ wá bá gbogbo ẹ̀ jẹ́ wàá ní kankan sí. ráwọn èèyàn bọ́ ṣe tọrọ orógbó márùn-ún ni wọ́n ta Nàìjíríà máa ń ra orógbó márùn-ún orógbó márùn-ún ni wọ́n ta sọ Nàìjíríà rà pẹ̀lú bọ́ọ̀lì ẹyọ kan the highest currency wọn orógbó pẹ̀lú bọ́ọ̀lì ojú mi ti rí bọ́ẹ̀lì. báwo lẹ ṣe ń cope náà mo ti ná pasta money mi báwo lẹ ṣe ń cope mi ò lè cope. báwo làwọn ẹbí bá ṣe ń cope báwo lẹ ṣe ń rówó náà no wonder tán fi ń gé orí no wonder tán fi ń gé orí
nǹkan ti le jù fara ìlú yìí náà wọn ẹjọ́ ìná. àwọn gbogbo big hotel ní nàìjíríà ń sìn wọ́n ti fi 27 point kìíní kan vat sí torí tax so tí room bá jẹ́ 120,000 per night wọ́n máa wá fi ṣe wọ́n máa wá áàdì 27.2% vat mọ́ wọ́n nítorí Tinubu ti gbé tax jáde wọ́n ní so wọ́n ní àwọn olè àdìẹ mọ́ kíní tàrífù wọn pé torí wọ́n ṣe gbé jáde. mo ní tèmi bá ti dé US mi ò jà fún nàìjà mọ́ àwọn ìjọba nàìjíríà gan 90% sí ní online. àwọn sọ fún àwọn yẹn pé ká máa wọ́n kí ló jẹ́ pé kò ní wọ́n. a ní 90% tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kàn ń rìn ká máa wọ́n a kàn ń jà fún wọn ni. ẹni tó bá wá tó nàìjíríà tí ò ní yẹ kí nǹkan wọn irọ́ ni. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.